gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kóyìnbó pọ̀ ní gbogbo ìgbà náà sọ lórúkọ Jésù Kristo Olúwa wa àmín. Ọláláwọlá ọlákùhátà ìlà ìrẹsìn eriwo ọjà àyàwó àyàtọ̀ ẹ káàbọ̀ sí àkọ́. a pè yẹn ṣe kejì. òun ló ju gbogbo yín lọ. ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò wa Masọ̀yìnbó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. ìyá mi ẹ ti ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan náírà owó yín ní báyìí owó yín ẹ̀yin lẹ ní. ó tún bá ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn Remimatics ọkọ̀ bọ̀gìnì ni o irú ọkọ̀ wo lẹ yà fún ìyá mi oníná ṣé ọkọ̀ oníná lẹ fẹ́ àbí ọkọ̀ tó ń lepo. méjèèjì tó ń lo méjèèjì papọ̀. ìyẹn ní gbé tépo bá tán síbì kan inú á lè gbé. á gbé láti ibẹ̀. bẹ́ẹ̀ni. mo mọ̀ torí ní ìrìn pọ̀ báyìí ìrìn pọ̀ gan. nígbà ní ìpadàbọ̀ Murtala Johnson tá à ń jẹ lọ́wọ́ báyìí ìrìn pọ̀ ẹ máa lọ káàkiri ọkọ̀ tó ń lo iná tó ń lo epo. máa ṣẹ́jú pàkópàkó bí olè agétí sórí kíní tó fi ń pa gbogbo owó rẹ̀ yẹn. kíni. ojú ẹ ni màá fi parẹ́ bí ilé ni. kíni wọ́n fi ń pọ̀ owó rẹ̀. kíkì ni. ṣé kíkì eléyìí tó ń bú mi ṣé o pé kíkì máa ń bú mi gan. kí ló ṣe fún. torí pé wà ẹ ò dáa. kò lè múra tó mi. ìwàkiwà ló wà lọ́wọ́ jùlọ ló ṣe máa ń bú mi. ara náà dà mélòó gangan lè rẹ. àbúrò náà yẹra wò mélòó lè ra yìí méjèèjì kan pa yín papọ̀. ó dáa àwa ń tiwa ó níbi táwa ti máa ń ṣe tiwa padà. ẹ ti ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan tẹ́ bá ṣètò tẹ́ sọ Gẹ̀ẹ́sì tẹ́ bá wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tá a bá parí ètò àfúnyín nílọ́po méjì. tẹ́ bá dẹ̀ ṣètò kẹ́ wà lẹ́gbẹ̀rún mẹ́wàá ìyá mi àní kẹ́ máa mú lọ. mú fúta o. Tokyo. iléeṣẹ́ kan wọ́n tún wà wọ́n ní leisure code ni wọ́n jẹ́ wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbalẹ̀ l'Àbújá. ó dáa. wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ máa gbalẹ̀ ní Àkúrẹ́. kí ló pè mí àtàkúrẹ́. nísìsiyìí tá a bá sọ pé kí ló kà wá àti ibì kan sí ẹ máa sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti dáa bẹ́ẹ̀. kí ló kàn mí kan Àkúrẹ́ tó ti jẹ́ pàkúrẹ́ náà ti fẹ́ lọ fún mi ńlẹ̀. ibo lẹ́yìn fẹ́ sí. tọ́n bá ti fún mi l'Àbújá kan lọ fún mi nífẹ̀ẹ́. mi gbọ́ abo fẹ́ fi wé. ó yẹ yín nǹkan tí mò ń sọ. so fẹ́ fi wéra wọn. ẹ mọ̀ olúpínlẹ̀ nìkan mo kàn ń wò ni à ń ṣe àfiwé. àfiwé kí ni ẹlẹ́lọ́ọ̀ àbẹ́lẹ́là àbẹ́wò náà. Yorùbá rẹ̀ o. mo múra yín wá ni. olófòfó ni a máa ràn yín lọ́wọ́ lóòrèkóòrè láti máa mú. jọ torí Ọlọ́run mi ò fẹ́ràn wọ ẹ. ẹ fẹ́ràn wọ ẹ. ẹni bí ni tó ń ṣílẹ̀kùn fólè. ó dáa iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ṣe agbátẹrù abala pro ní orúkọ wọn pé wọ́n ní bẹ́ẹ̀ ṣe wà yìí o bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ ti ní 100 pounds ní pé ẹ jókòó báyìí. ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná. wọ́n wá sọ pé tí ètò yìí bá ti ń lọ à á béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ yín tẹ́ bá ti ń gbà wọ́n à ń pe abala yẹn ní ganu simula prone. kí n tèmi àti máa ganu sọ̀rọ̀ lọ́rọ̀. tẹ́ bá ti ganu sí ìbéèrè tẹ́ bá ti. ṣé mo jọ wá àti agbátẹrù ẹ tẹjọ ń ṣe kékeré. ìbéèrè tẹ́ bá ti gbà 50 pounds lẹ́yọ kan tẹ́ bá ti gbà wọ́n gbà 5
ẹgbà mẹ́wàá. Yàtọ̀ sí eléyìí ni. lẹ́yìn tó didi tó kọ́kọ́ ti fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni a máa fi kún. a máa fi kún lẹ́gbẹ̀ẹ́. àjòyè àmúgbálẹ́gbẹ̀ẹ́ ó yá ẹja lọ. ká tó bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá dúró síbí láti ṣì mí lọ́nà Olúwa bá wọn wí. Kí ló dé? Kí là ń ṣe? Ó dáa o. Kò séèyàn tó máa lo òwò mọ màmá. Bàbá lẹ́ni tó sọ pé òwò mọ màmá. Ẹ̀yà fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí. Àfàìmọ̀ bóyá inú olè ló ń gbé. Bòjọ́ máa yé lórílẹ̀ wá tí rògo màmá. Màmá nìyẹn. Ẹ ṣe ẹ kú èkè sí. Ó jẹ́ ọmọ tọrọ jọ ń sàáyìn. Ẹ fẹ́ràn ohun tí mo fi gbé yẹ. Ó jẹ́ ṣé bẹ́ẹ̀. Ká níbi Tọ́pẹ́ ṣe kọ́ lélẹ̀ kò séèyàn nǹkan tó máa bá mi gbọ́. Ṣé kò wọlé ni? Wọlé Ṣóyínká ni. Ó dáa, ìyá mi, màmá wa, àwọn tó ti kán tó bí wa lẹ́yìn tí ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà ń bí lénìí. Ó ti pẹ́ tí mo ti ń wá yín, mo ti ń pè yín. Ẹ sọ pé kí n kóra mi, ara mi ò lè wá, mi ò lè wá. Ṣé ti rí pé Ọlọ́run ọba ó wá gbé yín wá? Ká tó bẹ̀rẹ̀, a sọ pé ẹ ti sọ òyìnbó púpọ̀ pé a máa parẹ́ láti àwọn tí rárá à ń sọ yẹn ṣeré ni. 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 Olúwa mi. Tí bá gún ẹ ní gègé lọ́rùn, ẹ̀jẹ̀ tó máa tú yọ, wọ́gùn ò ní rántí mú nǹkan tó máa fi parẹ́. Ẹ máa gbọ́ Yorùbá nígboro ẹ̀rùn wọn. Gègé, 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 èèyàn gègé, gègé, èèyàn gègé, gègé, gègé. Ó dáa. Èmi àti yín ní bí ilé ni. Mú ìbéèrè àkọ́kọ́. Wọ́n ní kẹ́ ẹ gbà. Wọ́n ní kẹ́ ẹ gbà. Alábòsí ẹlẹ́ta náà. Ẹ dorí ẹ̀ kodo. Kí ni Yorùbá ń pè ní? Ẹ sọ òǹkà tó wà. Mi ò mọ òǹkà tó wà níbẹ̀ ká fúnra rẹ̀ ṣe bí wọn náà mọ̀ ọ́. Ṣé bá jọ ń wò ní òun nìyẹn wo fúnra rẹ̀ kò kà á. Èwo làbọ̀rọ̀ máa kó òǹkà. Ìbéèrè ló bá mi. Ní kíni? Lọ́dà. Kí ni? Ẹgbàlejò ń bí ilé ni. Kí ni Yorùbá ń pè ní irọ́? Irọ́. 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 Wọ́n ti lẹ́ni tó bá sọ òyìnbó lé àná náà ló máa padà túmọ̀ ẹ̀. Ó yá, ìwọ náà sọ fúnra rẹ̀ kí ni Yorùbá ń pè ní kíni? Irọ́ dodo. Irọ́ dodo. Níbì kan wọ́n máa ń pè ní ṣapala. Ṣapala. Ojú òbésèrè ni. Rapala. Èmi mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n bí ẹrẹ. Rárá, ẹni sùúrù ìyá mi. Wọ́n bí ẹrẹ wá parẹ́. Ṣé kó má wá parẹ́ ni? Wọ́n bí ẹrẹ parẹ́. Èwo lẹ fẹ́ kó parẹ́ ń bẹ̀? Èmi ò lójọ́ o, tọ́ máa bí ẹrẹ ni parẹ́. Ẹni sùúrù, ṣé èwo lẹ fẹ́ kán parẹ́ ń bẹ̀? Ṣé pé ẹ ṣì béèrè ni àbí pé èwo? Tọ́ bá ti bí ẹrẹ kò mú kó parẹ́. Ó dáa, ṣé ẹ mọ ìbéèrè yẹn? Èmi ò rojọ́. Oúnjẹ ni. Oúnjẹ ni. Níbo náà ti ń jẹ? Ní ilé. Ilé ìbò l'Ákúrẹ́. Nífẹ̀ẹ́. Lẹ́kàn wá tẹ́. Wọ́n jẹ nífẹ̀ẹ́. Olóòtú o máa tó tẹ́. Wọ́n jẹ nífẹ̀ẹ́ ìyá mi. Ó dáa. Wọ́n jẹ nífẹ̀ẹ́. Ṣé máa mú béèrè mi? Tó bá máa parí àti ìsàlẹ̀ ni kò ti bẹ̀rẹ̀. Ẹni ọkọ̀ nìkan ló fẹ́ parẹ́. Ọkọ̀ nìkan kò ní parẹ́. Jẹ́ kí n sọ fún ẹ, ọkọ̀ nìkan ni kò parẹ́ o. Parẹ́ tó bá tó. Èwo lẹ fẹ́ kó parẹ́? Èwo lẹ fẹ́ kó parẹ́? Parẹ́ tó bá tó.
èwo lẹ fẹ́ kó pa. a ní parẹ́ tó bá ti tó. ó dà ẹ jókòó. tó bá tó parẹ́. ẹ jókòó. tó bá tó bẹ́ẹ̀ parẹ́. ẹ jókòó. parẹ́ àjọ ń ṣọ́ra wa ni. ẹ wo bí náà. wo bo. parẹ́. ó yá. kí ni Yorùbá ń pè ní tòbí? Tòbí ni okùn táwọn ìyá wa ń fi owó sí tán máa ń so sí abẹ́ aṣọ. ẹ ṣe àlejò gbàmbílẹ̀. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ẹ ṣe àlejò gbàmbílẹ̀ ni. ṣé mọ̀ pé àwọ̀tẹ́lẹ̀ ni. òun lẹ tọ́wọ̀n ìyá wa ń fi sábẹ́ aṣọ tán kówó sí tòbí nìyẹn. ó máa ń lápò. Ó lè lápò náà. mi ò rojọ́ o. Ó dà nínú méjèèjì a fẹ́ pa kan rẹ ẹ jẹ́ apá ọkọ̀ nìkan. ọkọ̀ rẹ nìkan. Kí ló dé tẹ̀ ṣe fẹ́ parẹ́ ṣé mi ò gbà tòbí? Ẹ ṣe ìbéèrè àkọ́kọ́ yẹn. Ẹ ṣe ìyá mi. Jẹ́ rọ́wọ́ ẹ̀bẹ̀. Ẹ ṣe ìyá mi. Ṣòro pé mò ń ṣeré ni mi máa ṣeré. Ẹ ní sùúrù o ṣé mo pẹ́ ẹ̀ tí sọ Gẹ̀ẹ́sì látàárọ̀. Àbá arógo lédi. Ẹ ṣe àlejò gbà. Jọ ibẹ̀ yẹn há. Kò há. A fẹ́ sun. Kò há rárá. Nítorí ẹ̀rọ tó ń ká òun wá sílẹ̀. Kò há. Ṣé o kò mú wọn láti jẹ́ kán sun wá? Kò há rárá tí n bá rí ẹbí. Ó yẹ ẹ jókòó dáadáa. Ẹ rọ́wọ́ ẹ̀bẹ̀. Ó máa fi agbóhùn sílẹ̀ ránṣẹ́. Ẹ ní sùúrù. Ó sọ pé ẹ máa gbọ́ o, ó ní mo máa fi voice note ránṣẹ́ dípò text message nítorí mi ò fẹ́ misconception nípa nǹkan tí mo fẹ́ sọ. Bá mi yọ òkè yẹ. Olórí burúkú ló fẹ́ yà. Ọmọ àlè ni ẹ́. Ọmọ àlè ló fẹ́ yà. Ọmọ àlè ni ẹ́. Méjì ló wá parẹ́ pọ̀ àbí mẹ́ta. Nígbà tí o ṣe pé òye ọgbó mu. Ó dáa. Ó dáa bẹ́ẹ̀. Kí ni voice note ní Yorùbá? Ó fohùn ránṣẹ́. Ó dáa. Kí ni text message ní Yorùbá? Mo kọ̀wé ránṣẹ́. Kí wàá ní misconception ní Yorùbá? Kó má bàa ṣì mí gbọ́. Ó yẹ ẹ sọ papọ̀. Mo máa fi ohùn ránṣẹ́. Dípò tí màá fi tẹ̀ ránṣẹ́ tí màá fi kọ̀wé ránṣẹ́ kó má bàa ṣì mí gbọ́. Kétí ẹ̀yin méjèèjì lè jọ là. Voice note àsọjíṣẹ́. Èmi ò rojọ́ o. Text message àtẹ̀jíṣẹ́. Èmi ò rojọ́ o. Misconception àṣìrò. Mi ìgbà kí ni? Ó dá wọ́n gbà ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Àbí mo ti gbà á ni. Kí n gbogbo eléyìí? Yorùbá. Sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì orí rẹ̀ jẹ́ rere-dò. Àti sùn. Àti jí. Ọ̀rọ̀ kan. Àti sùn ọ̀rọ̀ mẹ́ta nìyẹn. Àyàn ṣó fẹ́ tẹ́. Ó yá rere-dò.
ṣé kí n fún yín lẹ́yọ̀ kan. Ó yá. Ó yá yín o. Kò jẹ́ kí ilẹ̀ ta sí. Ẹ ti retí kí n béèrè. Ṣé kí n fún yín lẹ́yọ̀? Ó yá. Rérédò. Kí ni ginger ní Yorùbá? Rérédò ni ginger ní Yorùbá. Kí ni ginger? Atalẹ̀. Atalẹ̀. Ó dà bẹ́ẹ̀. Sọ kejì. Ó dà ṣe màá ó níbì kan kí bàbá tó kọ́ Ọ̀jájá mọ̀ síbẹ̀. Kí ni ibẹ̀? Igbó Rérédò. Ó pọ̀ láyìíká Ifẹ̀ dáadáa. Rérédò. Omi ò mọ́. Aginjù. Aginjù. Bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ẹ rántí ṣe tó pẹ́ kí n lọ sí ilé kí n lọ lé dáadáa ni. Aginjù pọ̀ ńbẹ̀. Ó dà ẹ sọ mí. Àbò fẹ́ parẹ́. Ó dà ní ààfin ó láwọn kan tó máa ń jókòó sí ẹsẹ̀. Abẹsẹ̀. Mo ṣáà ti gbà kan. Ẹmẹsẹ̀. Abẹsẹ̀ àtàmẹsẹ̀ yìí tó bá wùn ìkẹ́ múnú méjèèjì. Ó dà ẹ já fún ẹ bá ń pàtẹ́wọ́ fún un títa bá ń ka yóò ń sìn. Yọ̀wò. Kí ló ṣẹlẹ̀? Ta ni mo ṣẹ̀ tí màá ṣe dárúkọ àwo mẹ́wàá? Àwọ̀ tó yẹ àwọ̀ mẹ́wàá ní èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọ̀ kọ́lọ̀ funfun pupa aró ewé kíni àwọ̀ ewé ó di 5. Àwọ̀ ewé. Kí ló dé tó ṣe máa pé 10 tí 5 mẹ́wàá ni. Kí ló dé tí 5 ó dẹ̀ ṣe ẹjẹ́ ní 7 ẹ fi 2 sí. Kí ló dé tí 5 ò ṣe lè tó ẹ tí ó bá ṣe aláṣejù. Funfun dúdú ó ti 4 gan ti yọ. Ṣé mi ò ti pé funfun mi ò ti pé dúdú tẹ́lẹ̀. Tẹ́ bá fi máa fi pé funfun dúdú pupa àwọ̀ ewé 4 ti yọ. Mo ti pè aró. Aró di 5. Ó di 5 yẹn náà ti tó. Kí ni yẹ́lò ní Yorùbá? Èmi ò mọ̀ o, lọ bèrè lọ́wọ́ orí ẹ o. Òféèfé ni yẹ́lò. Èmi ò mọ̀. Ẹ mọ̀? Ṣé ẹ mọ̀ ni? Ó dà ṣé ká tún fún yín ni? A lè fún. Nígbà tó wọ wèrè nínú 10 mo gba 5 ló fẹ́ yọ. Yọ. Nígbà tí ò ṣe kó wọ wèrè. Agbára mi máa fi gba mọ́tò máa dé ní. Wàá mú gbogbo owó. Mọ́tò la fẹ́. Mọ́tò la fẹ́ yọ. Òjò ò lè yọ. Ṣé bí ọkọ ni Yorùbá ń pè? Èmi ò mọ̀ fún ẹ o, lọ bèrè lọ́wọ́ orí ẹ o. Ó yá ẹ dá yẹn. Ẹ ṣe àlejò gbà mí lẹ́nu. Olófòfò o ti ń jókòó jù dìde. Àjọ máa dìde sọ ni. Tẹ́ sọ yẹn. Níbo? Ṣé ẹ sọ òkè ń bí? Mi ò sọ. Ẹ sọ kí ni? Mi ò sọ. Ẹ sọ kí ni? Mi ò sọ. Ẹ sọ kí ni? Mi ò sọ. Kí ni? Mi ò rojọ́ o. Ó yá ẹ jókòó kò dìde mọ́. Kò dìde mọ́. Kò dìde mọ́. Ó yá ẹ dá ìbéèrè. Kò dìde mọ́. Wọ́n fàgà mọ́ ẹ lórí rí. Wọ́n fọ́ mọ́ ẹ lórí rí. Àwọ̀ náà dárúkọ nínú 10 wọ́n dárúkọ 4. Mo dárúkọ 5. 4 àbí? 5 ni mo dá. Olóòtú ẹ tún parọ́ ni. Bí ṣe 5 lẹ dá ni? Ó dà 5. Ẹ dúró náà ká tó tẹ̀síwájú. Ní kíni? Ẹ jẹ́ torí nǹkan tó wù mí ni pé kí ìpadàbọ̀ Ọmọ́tárá Johnson kó tà gidi. Ìpadàbọ̀ ẹ̀ náà lájọ bẹ̀rẹ̀ tájọ wà lẹ́nu ẹ̀yìn.
níbí. bẹ́ẹ̀ ni. kinní kan ló ń ju ẹ lọ ní díẹ̀ ọmọ Tara ló ń fi gbogbo ara jù ẹ lọ ní díẹ̀ ni ìwọ àti ta ni. parẹ́. Ọlọ́run. ṣó yóò di. má ti parẹ́. parẹ́. má ti parẹ́. ṣó ló yóò di. wọ́n ní tán bá ti ṣì ìkan. ó dà ó yẹ sọ. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí. ẹ dákun. àti kí lẹ kọ yìí. ẹ dákun. àti ẹ dákun. ìdẹ́kun. ó dà àti kí tún ni gẹ́gẹ́ bí. kí tún ni gẹ́gẹ́ bí àkànlò èdè. ìdẹ́kun. dòredò ìdẹ́kun. tán bá dẹ okùn sílẹ̀. tàkúté olókùn ni bẹ́ẹ̀ ni ẹ bá pàtó fún wọn. ìbéèrè àkọ́kọ́ tó ń gbà fúnra mi alábòsí ọlọ́tẹ̀. kò sáyé làbòsí ọlọ́tẹ̀ ló máa jẹ́ mi ọ̀gá wa ọmọ Tara Johnson. ó dé sí yín lọ́rùn. mo sọ fún ẹ kó fi mí lẹ̀ jẹ́jẹ́ kí n má wà onídandan kí n má bọ̀. jẹ́jẹ́ mi mo ṣeré nílùú London. jẹ́jẹ́ mi mo ṣeré nílùú London. jẹ́jẹ́ mi oya tó. ọmọ tó bá níyàwó ò ní sùn lọ́rùn ilé àti ẹbí ilé ni ogun ò ní fojú koorun. ó dà ìdẹ́kun wọ́n máa fi ń pa. ṣé mi ò gbà. ẹ kàn náwó báyìí ni ṣé wọ́n gbà ni. mo ní ìdẹ́kun wọ́n dẹ okùn. fún ta ni. no. bá mi yọ náà yẹ. ìbéèrè kan tẹ ìbéèrè ẹni sùúrù. ṣé mo pé ẹ sì béèrè ìwọ àti ta ni. ó dáa ẹ lo ìbéèrè tó kàn. lórí ọ̀rọ̀ márùn-ún yìí nínú gbólóhùn kan sí. kí ó sì ní ìtumọ̀. ẹ lo ọ̀rọ̀ márùn-ún yìí nínú gbólóhùn kan kó sì ní ìtumọ̀. ìkíní ni akíkanjú. akíkanjú ọkùnrin ni kò sí kankan ní tó jẹ́ akíkanjú ọkùnrin. wáyé mi ò rí ibi lè dá gbogbo yín. bí. ẹ wò wá. ẹ̀yin dà. ẹ̀yin náà dà. mélòó gan ni ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán mo ka gbogbo yín ẹ̀ pé kan. tẹ̀tọ́mọ Tara ni. aṣá mọ̀ pé òkùnkùn ni ọmọ Tara ti ń ṣiṣẹ́ tiẹ̀. òun náà àwọn náà alábí òkè yẹn. ọmọ àlè ni ẹ. mo mọ bí tí mo dé kò sí wàhálà mo mọ bí tí mo dé mo mọ bí tí mo ti bẹ̀rẹ̀. ṣé lórí ọ̀rọ̀. ẹni sùúrù ṣé a mọ̀ pé alẹ́ ní ibi nìyí. èmi lẹ́kọ̀ọ́ lẹ́ ṣe kíní mọ́ ṣebí kíni. ṣebí èèyàn kan tí ò ṣe kíní kan ló dá sẹ̀ríà fún ọmọ Tara àtọmọ ẹ̀ àfi kẹ̀wù àṣà. méjèèjì fi ṣe yẹ̀yẹ́ o ọmọ àṣerú ẹ̀ fún mi. àwọn ọmọlẹ́yìn àṣerú ẹ̀ fún ẹ lẹ́kan. ìyá mi. àlọ́mọlẹ́yìn àṣerú ẹ̀ fún ẹ.
látàyè 3310. náà ti ń ṣe fún ẹ. ẹ̀yin gangan ni ó jábọ́ kó fọ́. ṣẹ́rí mo ṣe ń pọ́n yín. tó bá kàn bí ẹrẹ pa nǹkan kan rẹ sí bẹ̀ yẹn. ó yá fún wọn ní ìbéèrè fún wọn ní ó ti wà lọ́rùn akíkanjú. akíkanjú obìnrin ni Ọmọ́tárá. inú igbó agijù ni olóòtú àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ máa sùn. ogun ló kó gbogbo wọn lọ. akọgun ni Ọmọ́tárá. odò Ògùn ló máa gbé gbogbo àwọn ọ̀tá mi lọ. bábí parẹ́ mo ní. tí n bá ti gbà tó ẹ lọ wá nǹkan míì sí. ṣẹlẹ̀ tú sọ. tí n bá gbà tó ẹ tú nǹkan tẹ́ ẹ sọ yẹn sọ. akíkanjú obìnrin l'Ọmọ́tárá. aginjù ni olóòtú àtàwọn ẹgbẹ́ ẹ̀ máa sùn. ogun ló máa kó gbogbo àwọn ọ̀tá mi lọ. akọgun l'Ọmọ́tárá. odò Ògùn. odò Ògùn làwọn ọ̀tá mi máa sùn. òun ló máa àti tó ń tomi. sísì nìyẹn gbọ́ ìwà ló tóbi ṣé ó tómi fún wọn ni. Oore ni mo ṣe ejò bá ti sẹ̀rọ̀ dẹ̀bi kí a mọ́ mi lọ́wọ́ ẹ wá gbọ́rọ̀ o. Oore ni mo ṣe tọmọtara sọ dẹ̀bi kí a mọ́ mi lọ́wọ́ ìtàn bàbá ọlọ́dẹ pẹ̀lú ejò nínú igbó agijù ìtàn Ọmọ́tárá pẹ̀lú lókòóso nínú bí wọ́n sọ yóò mi bá wọ́n sọ ìyìnbó tó kú àpótí púpọ̀ nọ́mbà sọ pé ká má máa parẹ́ òun ló máa dájà yẹn sílẹ̀ kí a máa sá. ẹ rò pé bí àtúrẹ́ mi nìkan mo dá wá. ẹ̀yin ará ilé tẹ́ bá ti ń bọ̀ ẹ máa múyàn dání o ẹni ibi ni wọ́n níbí o. àwọn ṣe bí àbí wọ. gbogbo wálé Adénúgà ni. ẹ dúró a ti dé ibi tí a ti máa béèrè ìbéèrè márùn ìbéèrè láàrin ìṣẹ́jú àyà 30 lọ́wọ́ yín. àwọn ìbéèrè yìí tẹ́ bá ti gbà wọ́n 50 pọ́ùn lẹ́yọ̀kan 50 pounds lẹ́yọ̀kan à ń pè ní Ganu Simula prawn. tẹ́ bá ń gbà wọ́n báyìí ìbéèrè kan báyìí gbà 50 pounds ni a máa bá yín gba prawn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín ká lè bá yín ṣe bó ṣe máa ṣe tá fowó yẹn sí. tẹ́ bá àárín ìṣẹ́jú àyà 30 ni o 30 seconds ni o iye tẹ́ bá gbà tí bá ní bí àpẹẹrẹ kí ní school ẹni á ní ilé ẹ̀kọ́ kí ní church ilé ìjọsìn kí ní ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ má sọ church tẹ̀lé mi màá yọ níbi o ẹ mọ̀ pé gẹ̀ẹ́sì mi. ìwọ lọ sọ bóyá ìwọ lẹ́tọ̀ọ́ láti sọ òyìnbó. èmi ni olóòtú. olóòtú wọn ràn wọn rọwọ o. a ti fẹ́ bẹ̀rẹ̀ o. ti bẹ̀rẹ̀ o. kí ni yellow. mi ò mọ̀. kí ni purpose. ìdí. èrèdí ṣùgbọ́n máa fún yín kí ni award. kí ni court of appeal. ilé ẹjọ́ tó ga jù. ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. kí ni certificate. ìwé ẹ̀rí. kí ni cinema. ilé àfihàn sinimá. ẹyọ kan náà gbà mí. sinimá tẹsán. sọlọ́ọ̀rì burúkú ni gbogbo àwọn ọ̀tá ẹ̀ ni. ṣé méjì náà gbà àbí mẹ́ta méjì. wọ́n bú mi. mo ti sọ fún ẹ pé omi ló máa padà gbé ọ. ṣé dúró ṣé
court of appeal kí náà pé ilé ẹjọ́ Supreme Court nìyẹn méjì náà gbà ó dà mẹ́ta ó jẹ́ igba pọ́ùn £200 £400 fún ìyá mi ó yẹ bá mi pàtó fún ọ bá mi pàtó fún ọ ó yà fún ọ níbi fún jọjọ wọ́n fẹ́ràn yín kí ló ṣẹlẹ̀ wọ́n fẹ́ràn yín orí wa wú láì ṣe gàrí ẹ torí inú wa dùn sí yín inú wa yọ ó dáa nínú ètò oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá kí ni Yorùbá ń pè ní iná ọ̀rẹ́ èmi ò mọ tẹ̀bá lẹ̀ ní iná ọ̀rẹ́ iná ọ̀rẹ́ ṣoge ní kí oge sí tó wọ ọ̀dọ̀ yín ọ̀dọ̀ àwọn wo kóge ṣíṣe tó wọ ọ̀dọ̀ àwọn wo. mi ò fẹ́ sọ sókè kò ṣe pé mo fẹ́ sọ sókè. kóge ṣíṣe tó wọ ọ̀dọ̀ àwọn wo. mo fẹ́ sọ sínú inú ni mo sọ sí ṣé ẹ gbọ́ ni. ẹ mọ̀ pé ṣé mo sọ ni ọpẹ́lọpẹ́ Èkó iná ọ̀rẹ́ ọpẹ́lọpẹ́ anointing. èmi ò mọ nǹkan tó ń jẹ́ iná ọ̀rẹ́ o. ṣé ẹ mọ ní ìgbà tó máa ń fi iná jó wọn lọ́wọ́. èmi ò mọ ṣe bá mi yọ sóò yẹn. mo fẹ́ràn ẹ̀ ó yọ ìbéèrè. ẹ̀wọ̀n kí wọ́n á fi ìgbálẹ̀ báyìí wọ́n á fi sí. gbẹnu sọ́hún ní gbogbo ẹnu ẹ̀ sọ́hún. pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ wa. ní àtòrí kò lọ pẹ́ẹ́nú tẹ̀ ń ṣe kiri. kí ni ìtàn ilẹ̀ Yorùbá ta ní láyé mi máa ṣe rere o máa ṣe rere láyé mi máa ṣe rere. Lísàbí. máa ṣe rere láyé mi máa ṣe rere. Ṣódẹ̀kẹ́ ni. máa ṣe rere láyé mi máa. Ṣódẹ̀kẹ́ ni kí ni. òun ni díje ayin ìdáhùn sí ìbéèrè ẹ. kí ni ìbéèrè mi. ká fúnra rẹ̀. ẹ ká ẹ̀yin lẹ́nu ìbéèrè nínú ìtàn ilẹ̀ Yorùbá ta ni ó jẹ́ ìlú Abẹ́òkúta. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn 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 jẹ́ pé bóyá ajíwèé wo àbí agbọ́ o àbí. parí òwe Yorùbá yìí. ṣòkòtò àrọ́lẹ̀ ń wò lórúkún. so tọ́wọ́ ẹ bá kan ibẹ̀ yẹn. ṣòkòtò àrán. tó ṣe yẹn. ṣòkòtò àrọ́lẹ̀ ń wò lórúkún. wọn ò ràn délẹ̀ ni wọn máa ràn délẹ̀ wọn ní wò lórúkún. ojú ni màálù ń rọ ọbẹ̀ ò dá lọ́rùn o. àwa lọ́mọ Abẹ́òkúta ìlú rere ìlú ọlọ́lá. mo mọ̀ tẹ́ fi mọ̀ Ṣódẹ̀kẹ́ ìyẹn ni pé ẹ ní òye ilẹ̀ Yorùbá pátápátá ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. ẹ wá bẹ̀jẹ̀ fẹ́ pẹ̀lú eré àbí. ẹ jí gìrì kẹgbẹ́ Ifẹ̀ ga olórí ayé Ifẹ̀ òye ká múra ká lè tẹ̀síwájú. ẹ fàbò sílẹ̀. ṣàbòsí tún nìyẹn. ìyá mi ṣòkòtò àrọ́lẹ̀ ń wò lórúkún ojú alájàpá ń rí kísà lẹ́yìn òdì. kí ni alájàpá náà wá káàkiri. ṣèbí ó ń ṣiṣẹ́ kiri ṣèbí káràkátà kọ́rọ̀ rẹ̀. ó dáa kálájàpá náà jókòó lé
báwo ló ṣe máa jẹun. kó má rìn lẹ ẹ̀yìn òdì kó jókòó sáàrin ìlú kó máa ṣiṣẹ́. ìgbà tẹ́yìn lọ sẹ́yìn odi fún odidi 20 ọdún kọ́. pa òwe Yorùbá ẹja sọ ẹja sọ ṣebí ẹ̀yin lẹ ń dìde mọ́ mi lẹ́ẹ̀kan ẹ pa òun náà ìwọ náà ṣe dìde mọ́ mi báyìí. èmi ni ẹ̀yin Ọmọ́tárà, èmi Ọlálékan Johnson, èmi ni mò ń bá yín sọ̀rọ̀. èmi ni mò ń bá yín sọ̀rọ̀. ó máa tó tẹ ìṣẹ́jú kan báyìí ló kù fún ẹ tẹ́ńtẹ́bọ̀. ẹ mọ̀ mí ni ṣé ẹ mọ̀ mí. ta ni ẹ. bẹ́ẹ̀ rere ẹ̀ gbóhùn eré. erin dà. bẹ́ẹ̀ mọ̀sá ẹ̀ jíyọ lọ́bẹ̀. ọ̀sà náà dà mi ò rí ẹbí tó ti ń ṣan. ẹ rí mi. ìwọ dà. ẹ rí mi. mélòó gangan lè rẹ ẹ tó láràn yọ òun lẹ́nu. ṣé gbèrìn ọdẹ àbẹ́ gbèrìn ọdẹ. ṣé gbèrìn ọdẹ àbẹ́ gbèrìn ọdẹ. èmi ò mọ̀ pọ́ dẹ nìyí. ó ṣe ó Jésù a ò máa yíyan. orí bó jẹ ó já gbogbo owó mi àbí inú ẹ ń dùn. Ọlọ́run ló máa padà dẹ lọ́nà. ó ṣe ó Jésù a ò máa yíyan. Bàbá gbọ́ pé ta mú wá fún wọn. àbò sọ̀rọ̀. pa òwe Yorùbá márùn tó ní iná nínú. a kì í finá sórí òrìlè sùn. ṣé ẹ ṣàkíyèsí nǹkan. iná ò kì í já ọmọ ẹni kó jó ni kó tún jọ ọmọ ẹni. ó lè ṣẹlẹ̀ o Ọlọ́run má jẹ́ ewúrẹ́ ewu iná ìjó ni jọmọ ẹni tara ẹni làkọ́ gbọ̀n. ara ẹ̀ náà ni. ọmọ Yorùbá lè díẹ̀ o. mo wá ń rí i pé ó ti ń. mo ti ń làágùn. èyí tó ní iná nínú. wọ́n ní àfòpiná tó lóun fẹ́ pa fìtílà rẹ̀ ló máa pa. àfòpiná torí pé ó ní iná yẹn lẹ ẹ fẹ́ yọkọ sí máa filẹ̀. inú ò ní jọ ọmọ ẹ kó àti sọ yẹn lẹ́ẹ̀kan. a kì í finá sórí òrìlè sùn. nǹkan tẹ́ ẹ kọ́ sọ nìyẹn. ẹ̀yìn ṣá ti sọ. bẹ́ẹ̀ ni. ok àbáyé ok. lórí burúkú mo sún mọ́ pé ó máa padà gbé. mo mọ̀ pé ó máa padà gbé pé. ẹni sùúrù. mo mọ̀ pé ó máa padà gbé pé náà ni. mo mọ̀ pé ó máa padà gbé pé lórí òkè ìjòkó gbogbo kíní tó fi yọ̀dà nìyẹn. ó máa padà gbé pé ni. kì í ṣe pé à ń sọ̀rọ̀ ni. ṣé mo dáhùn béèrè. lórí ètò. mo sọ wípé. lórí ẹ̀ ló fi pa gbogbo owó mi rẹ́. alájà wa sọ pé lórí ẹ̀ ló fi pa gbogbo owó wọn rẹ́. dá owó mi padà. wọ́n ní ó dá wọn padà. ó yá dá yẹn padà. dá owó mi padà. dá yẹn padà kí ló ń ṣe ẹ́. gbà. dá owó mi padà. fi lè dá padà tí ó bá dá padà máa kọ sí fúnra mi. kí ló wà ń bẹ tí ò ti bẹ jáde. o sì máa ṣọwọ́ bí ọwọ́ aká. wọ́n ní. mo ti sọ mẹ́ta. ẹ ti sọ mẹ́ta nínú 5. tẹ́ bá kẹ́ má sọ méjì bá akọ ìparẹ́. wọn bí ẹ rí. wọ́n ní kinní kan òun jóni lẹ́ẹ̀mejì. inú èṣìṣì ò jóni lẹ́ẹ̀mejì. ó ti ní tí bá ti sọ̀kan sí ó ti tó mo dẹ̀ ti sọ̀kan. nígbà wo mo ti sọ nínú yẹn. ó dà ẹ bá ń pàtó fún ṣé ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. tẹ́lẹ̀ ìbá wọ kínní. kí ni Yorùbá ń pè ní. àtàpínsẹ̀.
pínsẹ̀ ta pínsẹ̀ kó ní kálukú máa lọ lọ ẹ. kàtúkà. ká má pàdé mọ́. à á pàdé. ká má pàdé mọ́. lẹ́yìn ètò ká má pàdé mọ́. onígbà ó dàbọ̀ kọ́lọ́rù àṣàpàdé o kárìíra kọláyọ̀ káwá. bí láìpù. ṣe ẹjọ́ yẹn ní Èkó lẹ́ti jó yẹn kò ń ṣe kì í ṣe ọ̀dọ̀ wa yẹn kì í ṣe Agíjù. má bẹ́ẹ̀ jíṣẹ́ fọ́ má bẹ́ẹ̀ jíṣẹ́ fọ́ ni. má fi lè sí ara ẹ̀ o má fi sí. má bẹ́ẹ̀ jíṣẹ́ fọ́ ni. ẹ níbi tí ẹ kà sí ṣé mo sọ ni ẹ má fi sí o. má bẹ́ẹ̀ jíṣẹ́ fọ́ ni. má fi sí ipò Lágìjù ló jọba lé lórí. Dá padà síbẹ̀. Gbàgbà dá padà bí ó jẹ́ bẹ́ẹ̀. Jọjọ fẹ́ yọkọ sí. Má bẹ́ẹ̀ jíṣẹ́ fún Jọjọ fi sí. wípé Lágìjù ló jọba lé lórí. Fẹ́ yọkọ sí fún wọn. Fẹ́ yọkọ sí fún wọn. Ó ní kó tún fẹ́ yọkọ sí. Rárá! Ó ní kó fẹ́ yọkọ ibi tó. Mo máa sọ sẹ́ pé Lágìjù ni. Mi ò sọ. Ṣé mo sọ ni? Ọba wa Ògúnwùsì jẹ ìjọba lé lórí. Èmi. Bẹ́ẹ̀ ni. Mi ò sọ nǹkan kan. Ó dáa. Ṣé o gbọ́? Bóyá èmi ni mò ń parọ́ ni o. Ní orírun wa. Bóyá èmi ni mò ń parọ́ ni o. Bóyá àwọ̀ ló ń parọ́ àwọ̀ ẹni tó fẹ́ gbàgbọ́ ni wa. Ti Ifẹ̀ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá. Màá ní Agíjù. Nǹkan tí mo sọ tí mo mọ̀ pé mo sọ. Ni wípé. Ni wípé Ifẹ̀ orírun ni. Ó dáa. Ìyàwó kò fẹ́ jáde ṣùgbọ́n ṣe rí nísìnyí. Ifẹ̀ nǹkan tí mo sọ ni àbí? Ṣebí nǹkan mo sọ nìyẹn. Níbo ló ti sọ? Níbí. Máa bẹ́ẹ̀ jíṣẹ́ tí máa délé. Mo ní Ifẹ̀. Máa bẹ́ẹ̀ jíṣẹ́ máa sọ fún bàbá wa pé o rán mi sí wọn o. Pé kí n kí wọn. Ipe o ní Agíjù ló jọba lé lórí o. Rárá ó ti dáa ṣe mọ́ ó dàbọ̀ ẹ ṣé gan ni ìyá mi mo kí yín o. Ẹ ṣé ẹ kú èkè sí ẹ má joyè akínikú. Ìwà tó kí ni lálẹ́ tó kí ni lọ́sàn-án tó tún ṣe gùdù wọ́ọ̀dì ṣó fẹ́ joyè akínikú ṣó fẹ́ joyè akínikú. Kí ni wọ́n ṣe ń pè ẹ́? Ó máa lù yìí tí wọ́n máa fi lù wọ́n á lù ẹ́ bí ìbára àgbẹ̀yìn ni. Eléyìí. Eléwo. Kí ló ń pè? Kí yẹn náà ni. Eléyìí nǹkan. Ó ń kọ́ṣẹ́ télọ̀. Bá mi yọ télọ̀ yẹn ránṣọ. Tó bá bí ẹ̀rẹ̀ kò yọ bí àtìṣe. Ó yá dá padà. Tó bá bí ẹ̀rẹ̀ kò má dá padà bí àtìṣe. Dá ẹyọkan padà. Ẹyọkan wèrè wo. Ó dá méjèèjì kú dá. Mo múra yín wá ni. Ẹgbẹ̀rún lọ́nà irinwó nìyẹn. Èmi ò rojọ́ o. Ẹ pa ẹyọkan rẹ mẹ. Wọ́n bí ẹ̀rẹ̀. Tó bá tó bẹ̀ débi. Kí ni ó dáa bẹ́ẹ̀ tòkè la máa mú. Ìwọ àti ta ni. Eléyìí ìrọ̀rí àbí gbèrè òní àpẹpẹ wá síbí eléyìí náà ká fi mu omi. Kí ló dé tẹ́ ń gbọ̀n? Kí ló dé tẹ́ méjèèjì ń gbọ̀n? Ìyá mi ká má parọ́ ká má jalè ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta pẹ̀lú igba pound 200 pounds tó bá wọ̀ lù wá owó kì í síbẹ̀ o ó ralẹ̀ nífẹ̀ẹ́ o. Tún sọ. Rárá mi ò sọ pé ìgboro fẹ̀. A ní tún sọ. Mi ò ní ìgboro fẹ̀. Tún sọ. Mo ní. Ó ralẹ̀ níbo? Kò síbi tó ti ralẹ̀. Kò síbi tó ti ralẹ̀ ní àárín
ní àárín ìgboro Ifẹ̀. Ṣùgbọ́n tó bá ti ń súnmọ́ ibi àwọn. Ọdẹ wo ló sọ̀rọ̀ sí? Ẹ bá oya gbogbo yín ẹ dìde ẹ jẹ́ ká pàtó fún ìyá yìí. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe jẹ́ kínní nìkan lẹ gbélé mi lọ́wọ́. Kí lẹ tún fẹ́? Kí lẹ fẹ́? Kí lẹ fẹ́? Wàrà dà, aṣọ dà. Ṣé ẹ fẹ́ aṣọ ni? Mo rò pé kí lẹ fẹ́. Tẹ bá pẹ́kẹ́ tó lọ pé ogun ẹ̀ wá. Ó dà jọ a máa fún wọn ní aṣọ. Àti wàrà. Bẹ́ẹ̀ ni a máa fún wọn ní ìyẹn náà. Àbí? Àbí ni kí ni? Àṣeyàn. Fún wọn. Àti gbìyànjú. Ìwọ àti ta ni? Ọlálékan gbìyànjú o, má sọ ìbò ṣọmọlúwàbí o. Ọlálékan gbìyànjú o, má sọ ìbò ṣọmọlúwàbí o. Ó ṣọmọlúwàbí o. Ẹ má ṣe pẹ̀gàn rẹ̀, má sọ ìbò ìṣẹ̀lẹ̀ àárín. Ọba tó láyé bá wa dá má sọ ìbò sí. Àwọn ọmọ mi àbírọ́lá kò sẹ́ni jọ. Ó yẹ ojútọ́. Àyàn ó máa lù kan tó kù nílùú mi mọ̀. Gbogbo wa ẹ jẹ́ ká jáde ní wìtìwìtì ká lọ wo ìpadàbọ̀ Ọmọ́tárá Johnson ní gbọ̀ngàn ìṣàfihàn eré káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà la máa lọ sí UK àti Amẹ́ríkà. Àkúrẹ́ tó fẹ́ lọ ní ìparí ọ̀sẹ̀ ni kò wọ́pọ̀ sọ. Ó dáa, a máa wà ní Àkúrẹ́ láti kí la pè ọjọ́ wo la pè? Ọjọ́ àbámẹ́ta a máa wà ní Àkúrẹ́. Tóbi ẹgẹ́ ibi ìjáde fún mi. Lọ́jọ́ àbámẹ́ta a máa wà lákúrẹ́ láti polówó Ọmọ́tárá Johnson. Níbikíbi tẹ́ bá wà ẹ wá pàdé wa kájọ wo Ọmọ́tárá Johnson papọ̀ ní ọjọ́ àbámẹ́ta lágbára Ọlọ́run. Ọjọ́ kìíní oṣù kẹjọ. Mi ò kí ń jáde lọ́jọ́ kìíní oṣù kẹjọ ṣùgbọ́n torí ti yín ni mo ṣe máa jáde lọ́jọ́ kìíní oṣù kẹjọ. Tó bá tó má jáde. Máa jáde. Ẹni tí wọ́n bá tó má jáde. Máa jáde. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọjọ́ àbámẹ́ta yìí ẹ jẹ́ ká pàdé ní Àkúrẹ́ ká wo ìpadàbọ̀ Ọmọ́tárá Johnson papọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ̀dí tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí í ṣe Àgbàlá bá mi Elédùmarè tí gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ. Àtúntò ṣe tèmi o, ó dùn ó lárinrin ó pọ̀ ó lágbára. Ọlọ́run tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ gbọ́ abẹ́fẹ́ kópa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yé wò mí tó hàn lórí. Ó ṣe kíkí bọ̀ mí lójú. Ẹ̀yin ò lè jèrè ọ̀rọ̀ lára yín. Ẹ wá ti jèrè ọ̀rọ̀ lára mi. Ẹ kò bùn mí. Pé kí ló ṣẹlẹ̀? Ẹ sọ pé mo bùn wọ́n lẹ́kàn ẹ kò rí mo ní ẹ má wò mí. Wòsílà. Mo ní kẹ́ kí n jèrè ọ̀rọ̀ lára yín. Ó lè jèrè ọ̀rọ̀ lára mi, Ọlọ́run ò lè fún ẹ ṣe wàá ṣe jèrè ọ̀rọ̀ lára mi nígbà tí ó ṣe pọ́n gbẹ́nu mi lọ fálágbàfọ̀. Àbó sọ̀rọ̀. Kò sọ̀rọ̀. Kó tó dìgbà míì ire o. Sórí ìwọ àti kó máa mú pa kámẹ́rà. Bá mi yọ kámẹ́rà. Bá mi. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ kú gàdá ṣẹ̀rù bà mí. Èdè ni màá sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí, mo gboyè gíga fásitì. Èdè òyìnbó la fi ṣe, wọ́n tún kọ́ mi ní Faransé. Gbogbo ẹ̀ ló mọ̀yán lórí, àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn.
dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. má sọ yìnbó má ṣe sọ yìí.